wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, July 19 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábàá ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè òjọ́mọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ẹni wulẹ̀ wà bọ́dáàdì púpọ̀ nípa àwọn nǹkan tí ẹ fẹ́ tọ̀ àti ibi tẹ́ fẹ́ lọ mọ́. Lẹ́ni gbogbo nǹkan pátá ló máa clear sí yín dáadáa. Bákan náà sì rí wá ṣeéṣe káwọn nǹkan tó ṣe é pé ọ̀rọ̀ kan bí ìṣòro díẹ̀díẹ̀ kó wáyé láàyè iṣẹ́, ṣùgbọ́n má wulẹ̀ ṣe wèé rẹpẹtẹ nípa ẹ̀ látàrí pé gbogbo nǹkan náà pátá ó máa tó clear pátápátá. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé àwọn nǹkan tí ó ṣe é pé ẹni lọ́wọ́ bí iṣẹ́ ẹ yanjú rẹ̀ lákòókò tó tó àtàkókò tó yẹ. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rí gbámú, ẹ free mind yín, kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Bẹ́ẹ̀ sì ni blue jẹ́ kọ́lọ̀ tó dára fún yín láti wọ̀ láṣọ. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, àwọn kan tẹ́ ń retí lọ́jọ́ tòní ó ṣeéṣe kó wà lọ́kàn yín pọ̀pọ̀pọ̀ rẹpẹtẹ. Kẹ́ máa wò bó yẹ kí gbogbo nǹkan ti dá, ẹ máa wò bó yẹ kí gbogbo nǹkan ti rí bí ẹ ṣe ń fẹ́. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́ máa wulẹ̀ ṣe ròyìn nípa àwọn nǹkan wọ̀nyẹn kó má bàa ṣàkóbá fún módù yín, torí módù yín lè dàbí ìgbà pé ẹ máa fi ìbákan lẹ́yìn sí àtúrí bákan láìpẹ́. Kẹ́ kíyèsára dáadáa. Lọ́jọ́ tòní kẹ́ gbìyànjú láti ṣe àwọn nǹkan tó ṣe é pé á mú kí inú ìdùn káyọ̀ yín kún. Àwọn nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí láti ṣe kẹ́ gbìyànjú láti máa ṣe wọ́n. Ẹ má wulẹ̀ wọ́rì rẹpẹtẹ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé tí ò tí ì wulẹ̀ bọ́ sójú ọwọ́ ẹ̀. Lẹ́ni kẹ́ rí dájú pé ẹ dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá yín, kẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó dá yín lórí àwọn nǹkan kéékèèké tó ṣe ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín tó jẹ́ nǹkan dáadáa. Ẹ wá lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Aago 2 ní ọ̀sán sí aago 3:30 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, lọ́jọ́ tòní ẹ máa fẹ́ máa gbájúmọ́ bí ẹ ṣe fẹ́ sọ̀rọ̀ sí láti rí dájú pé ẹ stand out láwùjọ. Lẹ́ni ó ṣe ṣe kẹ́ bí sí púpọ̀, kẹ́ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ lè ṣàṣeyọrí lórí ohun tí ẹ bá ń ṣe lénìí. Lọ́jọ́ tòní ènìyàn kan tó ṣe pé tí ń fẹ́ látijọ́ mẹ́ta, ó ṣe ṣe kó ṣe pé ó máa wù wọ́n láti túbọ̀ bá yín ṣe dáadáa, tó sì jẹ́ pé ó ṣe ṣe kí ìbáṣepọ̀ yín kó tún fẹ́ jẹ́ ìtúnṣe pé á tún lọ́jọ́ lórí dáadáa sí. Lẹ́ni kẹ́ṣòdìjẹ́ kẹ́ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ mú ṣe fẹ́nikẹ́ni. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, bó ṣe ṣe kí ẹ fẹ́ introspect, kẹ́ fẹ́ wòye sí àwọn yípo padà kan tó ń wáyé nínú ìgbésí ayé yín lásìkò yìí. Bẹ́ẹ̀ sì lẹ máa tún fẹ́ dúpẹ́ fọ́lọ́run àtàwọn tó ṣe pé wọ́n súnmọ́ yín bíi màlẹ́bí àtọ̀rẹ́. Lọ́jọ́ tòní tẹ́ bá ní ìṣòro láàrin ẹ̀yin àti àwọn tó súnmọ́ yín, ó ṣe ṣe kí ẹ fẹ́ yanjú gbogbo ẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Ẹ ní ìrẹ̀lẹ̀ lẹ́ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, nǹkan lè dàbí ìgbà pé ó slow bákan. Ẹ lọ́jọ́ tòní láti fi introspect nípa ìgbésí ayé yín, láti fi ronú nípa bọ́rọ̀ ṣe yín ṣe fẹ́ lọ dáadáa lọ́jọ́ iwájú. Lọ́jọ́ tòní kẹ́ dúpẹ́ fọ́lọ́run bá látàrí ìrìn àjò àtẹ̀yìnwá ibi tẹ́ dé dúró yìí, kẹ́ sì gbàdúrà pé kí ọjọ́ ọ̀la kó dára jọjọ́ tòní lọ. Ọjọ́ tòní ìgbésí ayé ìfẹ́ yín ó máa jẹ́ ìtúnṣe kó máa dára púpọ̀. Ó dára kẹ́ lo àkókò àti ìgbọ́wọ́ ọ̀rọ̀ lẹ́pẹ̀ láwọn olólùfẹ́ yín, pàápàá ẹni tí ó ṣe pé ó jẹ́ ìyàwó tàbí ọkọ yín. Ìyẹn máa bí ìdùnnú àtayọ̀ fún yín. Ẹ ṣàwọn kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún lénìí. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín o. Ẹ wulẹ̀ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó dàbí ìgbà pẹ́ tí ń fẹ́ ṣe látijọ́ mẹ́ta láṣeyọrí, kẹ́rí dájú pé ẹ ṣe wọ́n láṣeyọrí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní wá ṣe kó dàbí ìgbà pé nǹkan pọ̀ lọ́rùn yín, ẹ ṣàrí dájú pé ṣe nǹkan yín létòlétò gbò kan máa tó balance. Lẹ́ni kẹ́rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kẹ̀sì kíyèsára torí tẹ́bà kíyèsára lórí nǹkan tẹ́ fẹ́ jẹ lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ ní health issue díẹ̀ tó máa jọmọ́ inú rírun. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, kẹ́rí rẹ̀ rí dájú pé ẹ kọbi ara sí àìlera èyíkéyìí tó bá jẹyọ. Ẹ má wulẹ̀ kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣìkẹ́ ara yín dáadáa, kẹ́ ṣètọ́jú ara yín dáadáa lénìí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n àkókò aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, lọ́jọ́ tòní ẹ máa fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ sì lẹ máa fẹ́ dúpẹ́ látàrí àwọn èèyàn gidi tó wà ní ìgbésí ayé yín tí wọ́n ti ń sọ̀pọ́tì yín, tí wọ́n ṣe àwọn nǹkan tó ṣe ń gbómú kí inú yín dùn káyọ̀ yín kún lọ́jọ́ tòní. Ìdúpẹ́ tẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọ̀nyí á bí kí ìbáṣepọ̀ yín kó túbọ̀ dánmọ́rán dáadáa. Lẹ́ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rẹra yín lẹ̀, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó bá ṣe fún wọn ṣe yín lóore lénìí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣe ṣe kẹ́ máa wulẹ̀ gẹ́tì ara yín dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá plánù láti pàdé èèyàn kan tó ṣe kókó fún yín lọ́jọ́ tòní, ó ṣe ṣe kí ẹ tó fẹ́ wòye sí lọ́nà mìíràn látàrí bó ṣe ṣe kí ṣáǹsì yẹn má fi bẹ́ẹ̀ sí rẹpẹtẹ. Ṣùgbọ́n lọ́jọ́ tòní kẹ́ kíyèsára, ẹ má hùwà lọ́nà tí ó tọ́ rárá o. Ẹ̀yin tẹ́ sì jẹ́ iṣẹ́ ó ṣe ṣe kí ẹ rá àwọn opportunity kankan láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní tó máa ràn yín lọ́wọ́. Ẹ gbájúmọ́ ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ẹ máa láǹfààní láti ríre owó gbámú. Ẹ máa ríre owó gbámú tó ṣe é pọ́jọ́ tòní máa dára fún yín. Gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ, gbogbo nǹkan máa fẹ́bọ yín lọ́jọ́ tòní. Ẹ wulẹ̀ rí dájú pé ẹ take advantage gbogbo nǹkan kíkan tó bá tọ̀ yín wá lọ́jọ́ tòní, kẹ́ sì enjoy ara yín dáadáa. Ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí lójú. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, ẹ rẹra yín lẹ̀, kẹ́ sì ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kó pátá lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 10 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ ní pé ẹ̀ ń kọbi ara sí nǹkan tó ṣe é pé ẹ mọ̀ pé ó lágbára jù yín lọ lọ́jọ́ tòní. Nǹkan kíkan tẹ́ bá mọ̀ pé ó ti lágbára jẹ̀mí lọ, ẹ má wulẹ̀ ṣe rárá. Ẹ má dàbí ìgbà pé nǹkan máa tún dàbí ìgbà pé ó le koko díẹ̀ fọ́ta yín tó sì lè àfẹ́ ti múdùn yín lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí gbogbo nǹkan tí ò ní mú kí inú yín dùn pátápátá o. Kẹ́ jìnnà sí lọ́jọ́ tòní sí rèé, kí ẹ mú sùúrù lò, kí ẹ sì má ṣe ní pé ẹ ń yára conclude lórí nǹkan ní kíákíá. Ẹ mú sùúrù lò, kẹ́ fẹ̀lẹ̀ ṣe lórí ohunkóhun lénìí. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbí èyí tí ó kàn yín. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lọ́jọ́ tòní. Aago 10 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, inú yín máa dùn lọ́jọ́ tòní látàrí pé ìgbésí ayé yín àti ọ̀rọ̀ iṣẹ́ yín gbogbo ẹ máa dàbí ìgbà pé ìkópadà eré fẹ́ dé lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé túbọ̀ tẹpá mọ́ṣẹ́ dáadáa, kẹ́ túbọ̀ gbájúmọ́ àwọn nǹkan tẹ́ ẹ ti ń gbájúmọ́ àwọn nǹkan tẹ́ ẹ ń plan pátá, kẹ́ wulẹ̀ bẹ̀ sí ṣiṣẹ́ lé wọn lórí. Lọ́jọ́ tòní kẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ sì fi ìgboyà kojú ohunkóhun lénìí pẹ̀lú, kí ẹ sì tún ní ìrètí pé gbogbo nǹkan ti dáa tán. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa láǹfààní àti rí opportunity nínú gbogbo nǹkan, kódà kí ẹ máa go through àwọn challenges kọ̀ọ̀kan. Ẹ tún láǹfààní àti fọpọlọ wòye sí nǹkan kan tó máa wúlò fún yín lọ́jọ́ tòní. Akitiyan tí ẹ ní, ìfaradà tí ẹ ní á ràn yín lọ́wọ́ dáadáa lórí ohunkóhun tí ẹ bá ṣe lọ́jọ́ tòní o.
ọjọ́ tòní dára púpọ̀ láti fi kojú àwọn nǹkan tó dàbí ìṣù tó ṣe é pé ó ti wà lọ́rùn yín lásìkò yìí. Kẹwulẹ̀ rí dájú pé ẹ kojú rẹ̀, ẹ máa ṣàṣeyọrí lórí gbogbo ohunkóhun tí ẹ bá dáwọ́lé lénìí. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Búrẹ́dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.